kóòtù Ọmọnìyí Banuso tẹ́ bàbá ọjọ́ tá post last a post 4.5 million naira àwọn náà ní nǹkan tàbí ìkejì láti ṣe wọ́n láwọn kankan láti settle lọ́tún lọ́sì a ní láti ṣe nǹkan díẹ̀ fún wọn kán lọ jẹ àwọn nǹkan yẹn lẹ́yìn ìgbà yẹn àwọn èèyàn wa kan pè dádì bó ni àwọn náà ju nǹkan gbogbo ẹn lọ bí 5 million plus nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ibi tí ilé wọn dèrè àti jápànà àti jági àti jápànà nígbà mo dẹ̀ ń wòwe nírọ̀lẹ́ yìí it was about 5.6 million pẹ̀lú bọ́n ṣe ń kan lé ìbáyìí bí wọ́n ṣe jági wọ́n ti jápànà wọ́n ti já igi nípa orí ọ̀fẹ́ lọ́wọ́ Ọlọ́run eléyìí tó kù ni pé bí wọ́n ṣe bá wọn ṣe window bí wọ́n ṣe bá wọn ṣe ilẹ̀kùn wọ́n ṣe bá ẹ máa dárúkọ ẹ̀ window ilẹ̀kùn ní ìmọ̀kájì fún mi dání ẹgbà kí ìyẹn kí wọ́n máa kájì fún mi window ilẹ̀kùn tiles rírẹ́ plastering plumbing work electrician suspended ceiling 3 bedroom flat lélẹ̀ pẹ̀lú ń tá a dárúkọ yìí pẹ̀lú ń tá a dárúkọ yìí tá a bá ṣì máa lọ up to 7-8 million nípa orí ọ̀fẹ́ Ọlọ́run ẹ ti mọ̀ bábá ṣe ń ṣe a máa fi tó yín létí kò ní dúró báyìí o Banuso àbí ẹ fẹ́ kó dúró báyìí kò gbọ́dọ̀ dúró àwọn nígbà tí kí ni experience yín nígbà tí a fi nọ́mbà yín síta táwọn èèyàn ń pè yín kí ni experience yín. fóònù mi ò sinmi ni ó máa ń kú ṣẹ́jú ni because my phone is not resting wọ́n ń pè wọlé ṣá both homes and international connections tó wá wọlé gbogbo ẹni tẹ́ ṣàánú fún mi ẹ ò ní padà sẹ́yìn lórúkọ Jésù ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ dáàdi o Jésù ló ṣeun this young handsome daddy in the Lord Jésù ló ṣeun now àtọ́lá àwọn èèyàn tó ń pè yín náà wà ń bí báyìí àwọn èèyàn tó pè yín ṣé wọ́n tiẹ̀ ń tún fi nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ló ràn mí lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tún ràn yín lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ràn mí lọ́wọ́ láti bí báyìí in fact ara ẹni tó yẹ kó send 100,000 mi láti oversee wow like bí èèyàn bí méjì bí mẹ́ta wow yàtọ̀ sọ́wọ́n bí 50 bí 30 bí 10 bí 15 ó yẹ ẹ dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mi máa tí mo bí pé kí n wá nǹkan ṣùgbọ́n kí n gbé bí ọpẹ́ kí n gbé fún yín ni ẹ jẹ́ n fi dọ̀bálẹ̀ sílẹ̀ kan ẹ ṣé ò ní padà sẹ́yìn o iṣẹ́ yín ò ní jóná o God bless you God bless you iṣẹ́ yìí ló ń lọ yìí wọ́n ṣe iṣẹ́ ṣe nílò ìrànlọ́wọ́ ń bì. àgbàtán là á gbọ́ lẹ́kú gbà mí tán mi ì tí ì lè sùn báyìí àgbàtán là á gbọ́ lẹ́ ọ̀lẹ́ ni mí mi lágbára Ọlọ́run tó fi mí lé yín lọ́wọ́ yóò parí iṣẹ́ látọwọ́ yín lórúkọ Jésù àmín lórúkọ Jésù Ọlọ́run ó sanjọ́ fún yín àmín lórúkọ Jésù ó yẹ máa dárúkọ àwọn kan tá a la nílò ń bí báyìí kí ló kàn báyìí kí ló kàn báyìí kí ló kàn báyìí aluminium ilẹ̀kùn ṣé wọ́n ti fún wa ní kí wọ́n ti fún wa ní estimation window yẹn ṣé ti fún wọn ó yá ẹ bá wa wò kẹ́ fún wa báyìí tí n bá sọ fún yín pé ọjọ́ náà ti bẹ̀rẹ̀ foundation ṣé mo yọjú síbí mo ẹ̀sẹ̀ ń débì lẹ́nu ní báyìí mo ṣáà nìkan máa ṣiṣẹ́ lọ wọ́n ń béèrè owó yẹn máa gbà ẹ máa ṣiṣẹ́ lọ mi ọ́fíìsì rẹ omi ìtún ráyè débí kẹ́lẹ́ bá wo how little busy we are busy akọ̀bí díẹ̀ náà ni kékeré kan náà ni. So God bless you lovers. We love you. It shall be well with you. Ó yá ẹ̀yin wo lẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́ 07054 900 751. Kí ló ṣe TikTok yẹn 07054 900 751. Ó yá àwọn tó ń wò yín ẹ kàn sọ pé wọ́n ṣe o fún ìrànlọ́wọ́ tí wọ́n ti ṣe. ẹ ṣé mo dúpẹ́ fún àwọn ọmọdé ti ṣe o ẹ wò ilé tẹ kọ́ fún mi rẹ agbára mi kọ́ o ẹ ṣé mo dúpẹ́ o kí lẹ pè ní agbára mi kọ́ ilé tán kọ́ fún mi lélẹ̀ agbára mi kọ́ ilé bẹ́ẹ̀ ni ẹni bá dẹ̀ ti kọ́lé láyé ó ti ráyé wà kí ló tún dúró dé. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun púpọ̀ o. ẹ̀yin tí Ọlọ́run fẹ́ lò ẹ rí àánú gbà àmín Jésù níbi gbogbo tí a ti ń wò pátá lórílẹ̀ àgbáyé ìrànlọ́wọ́ tẹ̀yin náà retí á dìde fún yín àmín Jésù àti bójú ẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ká ṣe léyìí ká dẹ̀ máa lọ láàrin ìṣẹ́jú díẹ̀ ká ṣe léyìí ká dẹ̀ máa lọ you can àtò ní donation kò sí ìrànlọ́wọ́ kankan tó kéré mo lè sọ fún yín pé àtò 1,000 tó 2,000 ọjọ́ sí òun ló parapọ̀ tó di 5 million plus zé 5-3 or 5-4 ló di ìrànlọ́wọ́ nípa ìtọ́lọ́ ń ṣe fún kálukú wọ́n ní èsùn tẹ́rẹ́tẹ́rẹ́ náà ló máa ń di ibú mọ̀mọ́ kan ló tún pè torí àwa láàfẹ́ fún wọn ní half a plot mọ̀mọ́ yẹn wá ní àwọn náà tún máa ra half a plot fún wọn pé kó jẹ́ plot kan mọ̀mọ́ yẹn tún send 600,000 naira pé n kò gbọ́dọ̀ jẹ́ half a plot mọ̀mọ́ yẹn tún send half a plot now orí plot kan ni wọ́n wà àwọn náà ní gbogbo ẹgbẹ́ yẹn báyìí
gbogbo ẹgbẹ́ àwọn náà nítorí plot kan ní ọ̀dọ̀ wọn. God bless you. Ẹ máa kó wọlé 07054 900 751. Ànípẹ́ kò lórí ètò báyìí. Ẹ máa pè wọlé 07054 900 751. Ẹ jẹ́ n sáré wo àwọn kọ́mẹ́ǹtì yẹn pápá ẹ máa bá wa wò ó. Ẹ dẹ̀ máa bá wa gba àwọn kọ́ yẹn. Ẹ máa wo mẹ́sẹ̀gì yẹn, ẹ máa wo ti WhatsApp. Ẹ máa wo bó ṣe ń wọlé. Lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí mọ́mí náà dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fẹ́ gbóhùn wọn. Ó yá. Ẹ̀yin tẹ́ ṣàánú wa, mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún wa. I really appreciate you all. Ẹ̀yin daddies wa, ẹ̀yin mummies wa, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ọwọ́ yín ò ní kàn sọlẹ̀ àpò. Bí tẹ́ ti ń mówó tẹ́ fi ràn wá lọ́wọ́, ibẹ̀ ò ní gbẹ o. Gbogbo àgbẹ́kẹ̀lé yín nílé ayé yìí yóò mọ̀ já sí rere. Àwọn ọmọ yín, ọkọ yín, aya yín, Olúwa yóò bá mi bùkún wọn lọ́pọ̀lọpọ̀. Ẹ ò ní rí dààmú nílé ayé o. Olúwa yóò dúró tì yín. Thank you and God bless you. Lẹ́ẹ̀kan sí ẹ dúpẹ́ Evangelist Banuso. Mo dúpẹ́. Lẹ́ẹ̀kan sí ẹ dúpẹ́ gan lọ́wọ́. Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí o. Ẹ ṣeun. Mi nǹkan mo ìfẹ́ dúpẹ́ báyìí bọ̀ mo ṣáà ń dúpẹ́ ṣá màá sì máa dúpẹ́. Láwọ́pá yìí àmọ́ ní ọ̀gá. 2020, 21, 22 Banuso ṣì ń ra cassette. Bẹ́ẹ̀ni mo dẹ̀ ń ra àwọn àdẹ̀kùn ló mọ́ wọn láwọn ò tà. 10,000 ti wọlé ó yáyáyá. So mo ń gbọ́ yín. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Galaxy náà tán bá pariwo mi gbà mí ò lè máa gbàlá Gabriel báyìí o. Ọ̀gá Galaxy, thank you so much sir. Ẹ ní padà sẹ́yìn. Màá tún ṣànúdà àbọ̀n fún yẹn, má worry. I love you sir. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Torí ẹni yẹn wá sí church. Wọ́n dẹ̀ explain àwọn nǹkan kan nípa bí wọ́n ṣe jọ bẹ̀rẹ̀. Ẹ̀yin táwa máa sọ fún ẹ̀gbọ́n wa Galaxy ni pé Olúwa yóò dì wọ́n mú. Olúwa yóò máa gbé wọn sókè sí. Gbogbo tó bá ṣẹlẹ̀ láàrin àwọn àti Banuso kí wọ́n má bínú. Wọ́n máa rí àánú Ọlọ́run gbà. Ojú òde ní tiwọn. A nífẹ̀ẹ́ wọn lọ́pọ̀lọpọ̀. God bless you. Thank you. Ó yá, ó jèlò. 10,000 sir. 10 kan náà ti wọlé. 20,000 sir. Okay. Torí a fẹ́ fi nọ́mbà fún ẹ̀yin tẹ́ máa ń pè tí ẹ rí wa bá sọ̀rọ̀. À ń wo bí a ṣe lè fún wa ní nọ́mbà míì bíi mẹ́rin bẹ̀t a lè sọ báyìí. A fẹ́ àgbébánà yẹn dání ni. Àti lọ gẹ́tà àwọn láyìn àwọn hotline bíi mẹ́rin tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá rí mi bá sọ̀rọ̀ tẹ́ bá pè àwọn láyìn yẹn wọ́n á tètè get sí mi. Hello, sórí ètò lẹ́wà. Sórí ètò lẹ́wà. Àárí ètò ọmọ àbàtù kì í jẹ mi ọ̀rọ̀ mi ni mo fẹ́ bá wọn sọ. Yes ma. Mo fẹ́ bá alàgbà Gabriel sọ̀rọ̀ ni. Okay, ẹ pípa lẹ́yìn ètò ma. 07054 900 751. Ká tó lè pe nọ́mbà tí à ń sọ yìí àti ẹ̀ lè pè é rí nínú bánà báyìí ni a máa ṣe báyìí so that tẹ́ bá tiẹ̀ pè wá tẹ́ bá rí wa get through ẹ lè pe àwọn numbers yẹn wọ́n á tètè get through sí mi so pápápá torí mẹ́sẹ̀gì kan pọ̀ sí lójoojúmọ́ ni ojoojúmọ́ la dẹ̀ ń ṣe àwọn èèyàn ẹ̀gbẹ́kọ̀ wa reply message àlè tán gbogbo ayé lọ́rùn kò sì bá ṣe fẹ́ ṣe é kò sí bá ṣe fẹ́ ṣe é. Kò sí bí a ṣe fẹ́ ṣe é. Kò sí bí a ṣe fẹ́ ṣe é. Kò sí bí a ṣe fẹ́ ṣe é. Ojú ò ní tì yín o, ojú owó ní pọ́n yín o. I appreciate everyone. Ẹ ṣé gan. 07054 900 751. Ó yẹ ń bá mi máa wo. God bless you ma. Hello sir. Yes ma. Yes, sir. Orí ètò lẹ́wà. Mo ti send yes sir. Mo ti send 10,000. 10,000 naira. 30,000 sir. God bless you ma. Thank you God ma. bless you ma. Ẹ máa rí àánú gbà. God bless you ma. Ẹ ṣé ma. The Lord bless you. Yes ma. Yes ma. Oh. 07054. Orin ẹ̀dà ẹ bá mi play lẹ́ẹ̀kan sí ó yá orin ẹ̀dà ẹ bá wa play díẹ̀ sí ó yẹ bá wa play orin ẹ̀ díẹ̀ sí ẹ̀yin tẹ́ fẹ́ pò wọlé ẹ lè máa pò wọlé báyìí ọlọ́run ló ń bá ní kọ́lé ọlọ́run ló ń bá ní parí ẹ̀. ayé yìí máa lé o ènìyàn àbìdíyàn yàn ó fásitì ẹ̀ mọ́ ní. kábíyèsí ọ̀gbẹ́gbẹ́ tanigi àgbẹ̀ pẹ̀lẹ́ o tanigi àsìn
Praise the Lord. Praise the Lord. Màá gbé lọ síwájú ńsìn. Báyọ̀ bá ṣèdájọ́ yìí. Yes, ma. Mr. Banuso. Yes, ma. Ẹ pẹ̀lẹ́ o. Thank Yes. you, ma. Pẹ̀lú yín o. Sọ́rí CD yẹn mo ní sínú káà mi, mo máa play every day. Thank you, ma. Yes, ma. Màá send 20,000 sí mi. 20,000 naira. 50,000. Ó jẹ́ 50,000 naira. 50,000. The Lord bless you, ma. Amen. Ẹ ṣé mọ́mì. Ẹ ṣé o.